fídíò yìí mo fẹ́ ṣe àkọlé rẹ̀ mi wàá mọ̀ bóyá máa lo title yìí mo fẹ́ ṣe àkọlé rẹ̀ ní 3-in-1 yes àgbàlagbà kò lè ṣe bí ọmọdé o àgbàlagbà ò lè ṣe bí ọmọdé o àgbàlagbà kò lè ṣèbálòpọ̀ bí ọmọdé àfi tó bá tẹ́ǹdì pẹ̀lú abba upon by 2 àgbàlagbà ò lè ṣe bí ọmọdé o àgbàlagbà torí ọmọdé tó ń lọ 5 round 6 round tó ń ṣe gàlè tó ń sagbára káàkiri ó wá sọ wípé ìwọ ò lè ṣe bí ẹ ò lè ṣe bí rẹ o mọ́ parẹ́ mọ́ jẹ́ kọ́mọ kan pa o èyí tó bá ṣe Ọlọ́run fa àlùbáríkà sí tí ọmọ kékeré bá ń ṣe 5 times tí wọ́n bá rí 1 times ṣe ṣàlùbáríkà àmọ́ tí ìwọ bá fẹ́ rí bí 3 times ṣe tó jẹ́ pé ọkùnrin tó nífẹ̀ẹ́ àmì mi ò advice ẹ̀ bẹ́ẹ̀ o mo ti sọ fún yín ẹ̀ẹ̀kan bá rí ẹ̀ẹ̀kan ṣe alhamdulilayi ẹ̀ẹ̀kan lálùbáríkà ẹ̀ẹ̀kan tó lámìláka àwọn èèyàn kan wọ́n ò dóyàwó wọn ẹlẹ́ẹ̀kan ni àmọ́ ẹ̀ẹ̀kan yẹn ìyàwó náà mọ̀ pé yes o try o lè contact upon by 2 lórí product yẹn total package ni tó o bá lówó mọ́ pè mí torí nǹkan tí wọ́n ẹni tèmi bó ṣe ń ṣe èèyàn ló ń ṣe ẹranko ìṣe ènìyàn ìṣe ẹranko níjọ́ kan mò ń wo ògiri kan ògiri yẹn ẹ mọ̀ rí àwọn aláǹgbá ńláńlá kẹ̀kẹ́kẹ́kẹ́ wọ́n gùn ọmọdé náà ó gùn àgbàlagbà aláǹgbá náà ó gùn wọ́n ṣàǹgùn wọ́n mọ̀ gùn màá sàmọ̀ wò wọ́n pé ó mọ̀ ga wo àti aláǹgbá kékeré àti ńlá ẹ sà ń ṣe racing ẹ sà in fact as at the time tí mo ṣe fídíò yìí mi ò bá ní kí n lọ kí n gẹ̀ẹ́tì ẹ̀ wá fún yín kí n gẹ̀ẹ́tì èyí tí máa sọ lé nísìn kí n gẹ̀ẹ́tì fídíò yẹn wá fún yín bẹ́ẹ̀ bí tí mo lọ nílé mò ń bọ̀ fídíò tó yẹ kí n gẹ̀ẹ́tì wá tí mi gẹ̀ẹ́tì bẹ́yìn náà ẹ mọ̀ wò ládùúgbò yín ẹ mọ̀ wò lára yín so ìgbà yẹn tí wọn ò tí ì ṣògiri yẹn tí ògiri yẹn sì wà rough tó wà rough ó máa lọ kàkàkàkàkà ṣe rí once tí wọ́n ṣe ògiri yẹn mo wá rí ìṣe èèyàn ìṣe ẹranko ìṣe èèyàn yìí mo wá rí bẹ́ẹ̀ mo wá rí pé yé ọmọ kékeré ò lè ṣe bí àgbàlagbà ò lè ṣe bí ọmọ kékeré o ìgbà tó wá ṣe ògiri yẹn tí wọ́n wá mú ògiri yẹn wọ́n wá jẹ́ kó lọ òkè sí ṣóyè yín àwọn aláǹgbá nílá ò lè gùn mọ́ àwọn aláǹgbá nílá ò lè gùn mọ́ àwọn aláǹgbá kéékèèké òun ni wọ́n lè gùn àwọn aláǹgbá kéékèèké òun ni wọ́n wá ń gun ògiri yẹn ni wọ́n á ń lọ you understand ni wọ́n á ń ṣe normal ń bẹ̀ in fact aláǹgbá tí mo rí pé ó ń gun kinní yẹn jù again òun ni aláǹgbá tó nírù tí ò ní weight aláǹgbá tó nírù so ọ̀rọ̀ náà lọ fàáfà wàláì mo rí aláyẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bí mo ṣe ń sọ báyìí sìn ó dẹ̀ ń wá sí mi lágbárí mo rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ náà mo ní aláǹgbá tó ń gùn jù ó ní aláǹgbá tó nírù which means ohun tí ò ní weight so ìwọ àgbàlagbà tó fẹ́ gun mountain mọ̀rú mountain tó gùn o make sure pé mountain tí wọ́n lè gùn tó lè sọ̀kalẹ̀ ní o obìnrin nísìn obìnrin ọlọ́yàn ńlá onídìí ńlá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ as àgbàlagbà are you capable but má worry as àgbàlagbà tó bá wá rí irú òkè mountain yẹn tó fẹ́ gùn contact mi upon by 2 lórí product alálùbáríkà total package ìyẹn lọ ó wá di pé àgbàlagbà ni ẹ ó wá fẹ́ gùn ó mọ̀ sọ jẹ́ àgbàlagbà tó jẹ́ wípé ó ní strength tí ó dẹ̀ ní weight bíi ti aláǹgbá tí irú rẹ̀ gé díẹ̀ tó jẹ́ pé òun ló ń rí igun sharp ó tún wá fẹ́ gun òkè àràfá tí mo sọ yìí òkè máa ń tẹ obìnrin yìí nìyẹn mọ́ pádọ̀ mi kan tó sọ nìyẹn ó fẹ́ gun òkè yìí òkè yá ó gbọ́dọ̀ jẹ́ ọmọ kékeré ò ní mọ́sálà dẹ̀ irú ọmọ kékeré wo nìyẹn tí ọmọ kékeré ọ̀lẹ nìyẹn àbí ọmọ kékeré tó lọ níkùn ńláńlá tó ti sanra ò ní lè gùn mọ́ gbàgbé pé mo sọ pé àwọn aláǹgbá tó rí òkè yìí gùn dáadáa ò ní aláǹgbá tí irú rẹ̀ gé ẹ tẹ́mi real life ni mò ń sọ fún yẹn real life experience tí mo watch tó yẹ mo wá rí pé c'est perfect examples fún àwọn tèmi so ó wá rí òkè mountain tó fẹ́ gùn ìwọ tó wá níkùn náà àsọmọdé tó rí pé orí gùn pè mí à flush yẹ wàá watch diet yẹ gbogbo rẹ̀ ó lọ gbogbo okùn yóò lọ wàá watch diet yẹ ìwọ tó níkùn wàá watch diet it's not an easy thing òkè tọ́lọ̀ ń jogún fún wa ọ̀gá alálùbáríkà ni òkè tó dùn ní kí ló dùn tó kò sí nǹkan tó dùn tó yes ẹ̀yin tèmi mo tún wá fẹ́ mú tọ́pìkì kan again
mi ò wá mọ̀ bóyá màá share fídíò sí mi ò mọ̀. Prostate problems ó wà lára nǹkan tó ń dààmú ọkùnrin gidi gan o, tó dẹ̀ lè lead sí cancer. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀ mo sọ fún yín pé watch what you eat. Nǹkan tó ń jẹ òun ló máa fa premature ejaculation fún ẹ. Nǹkan tó ń jẹ òun náà ló máa fa. Fún total cure prostate problems, watch your diet. 1, watch your diet. 2, watch your diet. 3, drink water. Drink water. Early in the morning, drink warm water. Drink warm water. Diet yín tẹ́ watch òun ló fa premature ejaculation. Òun ló fa gbogbo issue problems àìlèṣe déédé as ọkùnrin. Òun náà ló máa tètè jẹ́ kí prostate yín kó mọ̀ dẹnu wálẹ̀. Watch your diet. Níjọ́ wo mo fún yín ní recommendation which is still very perfect lórí onions. Mo fún yín ní recommendation lórí ewé èsísí. Mo fún yín ní recommendation lórí ìrùkẹ̀rẹ̀ àgbàdo. Nǹkan tí mo mean by ìrùkẹ̀rẹ̀ àgbàdo òun ni irun tó máa ń wà lára àgbàdo yẹn. Yes, ẹ lọ wá fídíò yẹn. Ẹ lọ follow mi lórí TikTok. Ẹ bá ti wọ TikTok báyìí, mo ti pin ní that particular video sórí TikTok. Ó ní views púpọ̀. Ẹ lọ wò ó. Ìwọ tí prostate problems yẹn tó bá ti wá generate much lára rẹ, ó ti di pé o ò lè tọ̀. Ó ti di pé gbogbo rẹ̀ ó ti fall apart. Kàn sí Upon by 2. Ká lè fún ẹ ní oògùn tó máa help ẹ lórí problem tó ti associate mọ́ prostate enlargement. Yes. Tí ó bá jẹ́ pé ìwọ tó ti ń suffer cancer ni of any kind, dákun, mo fẹ́ kó lọ include ewé soursop sínú diet yẹ. Máa mú as tea. Garlic seriously máa mú. Yes, kó dẹ̀ máa jẹ irú. Yes. Gbàgbé magí, a lè sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Gbàgbé magí. Tó bá sì fẹ́ jẹ̀wà, rẹ́ àlùbọ́sà púpọ̀ sí, kó sì rẹ́ tòmátò púpọ̀ sí. So ìwọ tó bá ní issue prostate, o mọ bó ṣe go about it, please call me. Diet yẹ òun ni number 1 thing tó lè tètè bẹ́ẹ̀ shrink prostate. Wàá dẹ̀ flush out gbogbo ọ̀rá, flush out gbogbo bad cholesterol, flush out gbogbo ikùn. Wàá flush ẹ̀ pẹ̀lú flush alálùbáríkà. If you are confused where to get this kind of flush, pè mí Upon by 2. Yes, lórí ọ̀rọ̀ cancer náà ni. Pineapple hot water. Kí ni àkọlé ẹ̀? Wọ́n ní cancer is defeated. Cancer is defeated. Yes, ẹ̀yin tèmi, mi ò ní bá yín mọ̀fọ̀ wá. Nǹkan tí ẹni kíní, ẹni kejì, ẹni kẹta tán bá ti sọ, a jẹ́ pé ó ti di ọbẹ̀ nìyẹn. Ṣó yé yín? Pẹ̀lú ògo Ọlọ́run, cancer ò ní borí yín lórí pineapple hot water. In fact, màá padà wá ṣe fídíò yìí lẹ́kùnrẹ́rẹ́. Bẹ́ẹ̀ ẹ sáré bá mi gba eléyìí ná. Yes, any kind of sickness ó lè lead sí cancer. So ẹ má fi ṣeré, you understand? This remedy is against cancer, is against any kind of tumor, is against any kind of cysts. Ṣó yé yín? Yes, Ọlọ́run ní jẹ́ ká rógun wàhálà o. Kí lẹ máa lọ ṣe? Nǹkan tí ẹ máa lọ ṣe ni pé ẹ máa lọ get omi gbígbóná, hot water tó ti boil. Ẹ máa wá gé pineapple yẹn, ẹ máa gé thinly sí méjì àbí ọ̀nà mẹ́ta. Ẹ máa wá dà sínú omi gbóná yìí. Ṣó yé yín? Ẹ máa wá fi kalẹ̀ síbẹ̀ fún some minutes tó fi máa cool down. Yes, and ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ṣe yẹn, tẹ́ bá ti ṣe yẹn, omi yẹn ti di alkaline water. Tẹ́ bá wá mú ní everyday, ṣó yé yín? Ó máa release the anti-cancer substances. Wọ́n jẹ́ ká mọ̀ pé it is the latest advancement in medicine for effective cancer treatment. Ẹ̀yin tèmi, mi ò dáde ṣe léyìí o. Ṣó yé yín? Wọ́n jẹ́ ká mọ̀ pé ICBS General Hospital Professor Dr. Gilbert A. Kwong insisted that if everyone who received this bulletin could send 10 copies to 10 people, at least 1 life would be saved. Yes, that is why I'm doing this. Àwọn tó máa wo fídíò yìí mọ̀ pé ó máa ju 10 lọ. So orí ọ̀fẹ́ ni tó bá mi bá fídíò yìí pàdé. So wọ́n ní hot water clears all the germs and toxins from the body due to allergies. A drug derived from pineapple juice only destroys violent cells
and does not affect healthy cells. Also, the amino acids and pineapple polyphenols in pineapple juice can control high blood pressure, prevent blockage of internal blood vessels, improve blood circulation, and reduce blood clotting. Ẹ̀yin tèmi, everybody, in fact, gbogbo àwọn tó bá ní anything that has to do with internal problem, ẹ̀yin tèmi, ẹ need láti máa lò, ẹ need láti máa lò.